àwọn èèyàn burú o àwọn èèyàn burú o ẹ̀kọ́ ẹgbẹ́ tí bàbá yìí sọ náà. mùsùlùmí o ọmọ sọ mi di ọ̀tá mùsùlùmí gbogbo àìmọye ìgbà ni àwọn èèyàn máa ń sẹ́ndì oríṣiríṣi mẹ́sẹ̀gì sí mi kílẹ̀ ìpanu ẹ̀sìn yẹn lẹ́yìn sí kíní kan ìjọba òkú agbóró lè fẹ́ mi ẹ̀ sọ ẹnìkan kọ́ ló mú mi wá sínú ẹ̀sìn mùsùlùmí bàbá mi ló bí mi sílẹ̀ ẹnìkan kọ́ ni ó sì mú mi kúrò ń bẹ̀ ṣùgbọ́n níwọ̀n bá àgbà tí a sì ń jẹ́ mùsùlùmí tá a bá rí nǹkan tí ò dá ẹ jẹ́ ká máa sọ wọ́n ti fẹ́ sọ wa lẹ́nu wọ́n ti fẹ́ sọ àwa mùsùlùmí lẹ́nu gbogbo ìwà táwa náà sì ń hù kò yàtọ̀ sí ìwà ìsọlẹ́nu yẹn ó sì máa wá di ní èní tẹ́ ẹ máa wá rí mi bí ẹni tó ń bú ẹ̀sìn Islam ṣé rí ẹ̀yin ọmọ àwa tá a jẹ́ ọmọ mùsùlùmí ẹ jẹ́ ká máa ní ìfarabalẹ̀ o tó bá ṣe ní apá ẹ bá pa sẹ́tọ̀ ṣe bó ti tán sẹ́lẹ̀ mi ò ní dìde wọn ni àní mo fẹ́ káwọn èèyàn gbọ́ mi lágbòóyé kí àwọn ọ̀rọ̀ mi yìí lè so èso rere nínú àwọn ẹ̀sìn Islam tèmi belong sí mi ò ever condemn ẹ̀sìn mùsùlùmí rí ẹ̀sìn tí ń jẹ́ ẹ̀sìn mùsùlùmí mi ò condemn rí tí mò ń sọ bá yẹ kí mo jẹ́ Christian ló ṣe é ṣe kó ti ló mọ́lẹ̀ nítorí pé n tí mò ń sọ wọ́n ti sọ past 20 years sí ọ̀pọ̀lọpọ̀ àwọn Christian wọn kì í sọ̀rọ̀ àwọn tó bá lè adjust inú wọn adjust pé kí wọ́n má bàa wáyé kí wọ́n má bàa fi gbóhùn sí orí afẹ́fẹ́ má àwọn tó lè adjust ní adjust àwọn tó lè adjust tó ti di bárakú mo wá believe pé tó bá jẹ́ pé Christian ni mí tí mo ń sọ orí eléyìí sí mùsùlùmí ilé rẹ̀ kó ti lè ṣẹlẹ̀ nígbà tó ṣe pé tá a bá ti gbọ́ nǹkan kékeré báyìí àwa máa kárí ẹ̀ bí nǹkan tó ẹ̀ fi gan kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wò yà tá à ń fi jẹ àwọn ọmọ wa nílé kéwú. ẹ rí i pé mo sọ pé ìgbà tí fídíò yẹn fẹ́ bẹ̀rẹ̀ mo ní àwọn èèyàn burú bẹ́ẹ̀ ni àwọn èèyàn burú àwọn ni wọ́n á gún yẹn lábẹ́rẹ́ báyìí tó bá rí pẹ́ nìyẹn sọ̀rọ̀ wọ́n á tún gún lọ́bẹ̀ tẹ́nìyẹn bá wá rí àti wọ́n máa pariwo máa play victim irú ọ̀nà báyìí ẹ ṣe ìwà tí ò da ìwà gbáko pátápátá lẹ́wù ìwà òfò pátápátá lẹ́wù ẹ tún wá bọ́ tàtẹ́ kẹtẹ apologize pé nǹkan tẹ sọ bóyá àwọn yín ló gbé yín o àbí kí ni kẹtẹ wá ń bọ̀ tẹ tó wá ń play victim abẹ́ ìgbọ́n nǹkan tí wọ́n sọ ni ṣé bàtẹ́ fi jáde tẹ wà níbi tí wọ́n pè sórí program tí wọ́n béèrè àwọn béèrè lọ́wọ́ ẹ̀ tẹ́tẹ́ pé ìbéèrè tí wọ́n béèrè yìí afẹ́ jẹ́ kẹ́ sọ bẹ́ẹ̀ kẹ́ dákẹ́ fúnra ilẹ̀ ń jábọ̀ ànábì sí gbá ànábì sá nǹkan tó dẹ̀bi lọ́wọ́ yín ẹ̀ mọ̀ nípa ẹ̀ ok tí má béèrè lọ́wọ́ yín pé kẹ́ lọ́mú tánàbì ti gbọ́ ọmọdún márùn lọ pánàbì bá sùn tọmọdún márùn ni Aisha ni adẹ̀ ń béèrè lọ́wọ́ pé ẹ fún wa lẹ́rìí bá tọmọdún márùn yẹn ọmọdún márùn sùn ẹ lánàá ibi jí pátá ẹ fún wa lẹ́rìí tánàbì ti jí pátá yẹn fúnra ilẹ̀ sọ́jà dípẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan nípa ẹ̀sìn Islam even orúkọ yẹn ẹlẹ́yìn òun túmọ̀ ẹ̀ ẹ̀yin fúnra yín lọ́fẹ̀ẹ́ ní jábọ́ lẹ́lọ́ sọ̀sọ́kùsọ ẹ wá bọ̀tẹ̀ wá tún play victim irú àwọn alágbàkú wò lélẹ̀ náà ọ̀rọ̀ yìí ìgbà tí mo fídíò yìí lálẹ́ inú kan ọ̀run mi pé àgbàlagbà for God's sake Ọlọ́run mo àdúpẹ́ o tẹ́ni rẹ ló bí èmi o Ọlọ́run ṣe ohun tí èsì àgbàyà ló bí mi ẹ ṣe nǹkan tí ò dára ẹ̀kẹ́ tó pọ̀ta ẹ̀ tí wọ́n ń play victim ẹ̀ tí wọ́n ń ṣe bí ẹni rẹ irú àwọn yẹn wo làwọn bíbí yìí náà so ẹ̀yin èèyàn mi tẹ̀ bá mùnáfìkì máa ṣe nìyẹn o àwọn ló máa wà àìdá wọn máa ṣàìdá wọn tún máa ṣe bí ẹni rẹ ara àwọn wà burúkú tó ń wù nìyẹn o aláàkọ́ ẹ̀hún tẹ́bá wo fídíò tí wọ́n sọ̀rọ̀ láàkọ́ táwọn yẹn gbé káàkiri tó ń fi di pé fídíò ẹ̀ ó go viral díẹ̀ tó wọ́n sọ̀sọ́kùsọ nípa lọ́hùn wọ́n sọ̀sọ́kùsọ nípa nẹ́bí ẹ̀ tó wá wo nǹkan tó sọ ń bí ìbàyẹn ẹ̀ tó wá sọ àwọn ọ̀rọ̀ míì ẹ̀ sọ pé ẹ̀ dáa pé Christian ní kinní kan Christian ò ní sọ̀rọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ fún yín tí o bá yẹ yẹn jí kó yẹ yín about 400 years ago màá fún yín ní àwọn ètò kẹlẹ mu ẹlẹmi àwọn ọlọpẹ àwọn akadipu ìgbà àwọn akadipu ti bẹ̀rẹ̀ tẹbi 30 years wọ́n lè celebrate pé 30 years on stage à ń sọ fún yín 400 years ago àwọn ẹtí sẹkìnì wọ́n ti tampa pẹ̀lú Islam kẹ́dẹ́bọ̀dì òde sọ̀rọ̀ ok mo fún assignment lele àwọn mẹ́ta àwọn mẹ́rin mo lè dákọ 10 fún yín ẹni tó tú Al-Qur'an àtànkà lẹ́nu ẹni tó tú Al-Qur'an tó kọ́ tú sí English ó tún tú sí Yorùbá ẹ lọ bèrè lọ́wọ́ kí ni nǹkan tó ṣe ń bẹ̀ ó change tọ́nà balẹ̀ kí á ti ń sọ̀rọ̀ nípa Allah wọ́n ṣe kí ni wọ́n lọ fi Jésù síbẹ̀ Jesus ni wọ́n lọ fi sí ó tó di pé kí ni ó ní pé Allah ò pé ó tako ìgbàgbọ́ tòun Christian because Christian ẹni yẹn tí gbàgbọ́ tó wá fẹ́ tó Al-Qur'an wọ́n lọ́ ń fi kí ni sí wọ́n lọ́ ń fi Jésù ló ń fi síbi tọ́nà balẹ̀ tí wọ́n ti sọ nípa Allah can you imagine aburú ló tó yẹn ó lọ́n ṣe kí ni ó fẹ́ implement 3 in 1 Trinity táwọn Jesus gbé baba Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí ó lọ́n implement sínú Al-Qur'an aburú ló tó yẹn láyé sáwà tó bẹ̀ láti tú Bible sí Yorùbá ẹ sọ mùsùlùmí kan tó tú Bible náà bọ̀ àwọn Christian ṣe kí ni ó lẹ́tọ̀ọ́ àti máa tú Al-Qur'an tiwa àwòdì sọ̀rọ̀ ẹ sọ kọ́tù nípa ẹ̀sìn wa ni àwòdì lajú kalẹ̀ kẹ́ máa sọ so ti yẹ torí gbogbo nǹkan tẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀ ń tarnish ẹ totally ẹ fẹ́ destroy Islam nǹkan tẹ́ sí tẹ́ ẹ bá mọ̀ tó mọ̀ tẹ́ sí ẹ ń try láti yẹ̀yẹ́ ẹ ń try láti yẹ̀yẹ́ Islam ẹ wá tún dé ẹ tún wá ń sọ̀rọ̀ ẹ tún wá ń ṣe bí ẹni rí ẹ wá ń sọ yí pé ẹ tẹ́ bá ní nǹkan tí ò dẹ̀ yá sọ ẹ sọ nǹkan tí ò da tó wà ní Islam ẹ sọ fún wa just give me one wọ́n ní wọ́n pẹ́lẹ́ ń sọ náà irú yín báyìí náà ní náà
àwọn ọ̀tá islam sọ nǹkan tí ó dá nípa islam ẹ̀yin náà dẹ̀ pé ayé mùsùlùmí ẹ̀yin náà dẹ̀ jáde láti máa sọ and meanwhile fídíò tẹ́ ẹ sọ yẹn nìkan kọ́ lẹ̀ ṣe o oní fídíò kan tẹ́ ẹ ṣe náà tẹ́ àti ní live stream àwọn ẹlẹ́bọ̀ àwọn kiriyó pẹ̀lú Yahya Gabari ó ní nǹkan tẹ́ ẹ sọ tẹ́ ẹ ń gbé àwọn mùsùlùmí sí pé ayé àwọn mùsùlùmí ò ní da wọ́n ti parọ́ fún yín jìnnà irọ́ wò làwọn mùsùlùmí pa fún yín kì í ṣe this is not your first video ẹ ti ṣe fídíò kan tó tẹ̀lé ọlọ́run kan ní kí fídíò yẹn tún dáadáa ni èmi rí fídíò yẹn àti gbàgbé fẹ́ ṣe fídíò fún yín ṣùgbọ́n torí pé mo rí pé àgbàlagbà ní yín ní òjé ṣe fídíò yẹn báyìí tí mo pẹ́ ẹ̀ ti padà yọ ọkọ̀ báyìí náà mo ti kọ́kọ́ rí fídíò yẹn mi nǹkan ti ṣe ni wàláì torí gbà yìí láti mo ṣe fídíò fún yín mo máa gbé yín ṣépè gidi gan tẹ́ ń gbé àwọn afáṣe pé ẹ sọ pé ẹ ó parọ́ irọ́ wo ni ó pa fún yín àbẹ́yìn lẹ́tọ́ láti yọ̀rọ̀dọ̀ fúnra yín táwọn ọmọ yín tẹ́wọ́ àwọn ọmọ yín ṣe bí ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ àwọn ọmọ tẹ́ bí ṣe bí church ni wọ́n lọ àwọn ọmọ yín dáadáa ni náà so yẹn sọ pé wọn pa ìtẹ̀bádé kan tó ẹ sọ kan tó dà náà ẹ tún sọ nǹkan dáhùn sọ fún yín ẹ ṣe àìsàgbákò ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ àgbákò lẹ́sọ̀ ní first video ẹ tún wá kọ́ńtù láti máa ṣàgbákò nínú fídíò lẹ́yìn náà ẹ sọ yìí pé wọ́n ní pé tìbí kan pààyàn náà níbẹ̀ náà ni bọ̀bọ̀ ìkejì yẹn náà tó dá ìrùgbọ̀n white yẹn kí ló kọ ẹ̀gbọ́n yìí náà tó náà sọ kó sọ ń gbà yẹn òun náà fẹ́ ṣe apology video òun náà jáde sọ yìí pé wọ́n ní ṣebí kú náà ni ẹ dẹ́rù ẹnìkan náà tó jẹ́ ok àwọn Tani Olohun láti jọ ìhun sí pa Tani Olohun sí Tani Olohun ti kú ni sí ẹ̀mọ̀ àgbà tó Tani Olohun tó ti ń tánìsì méjì Islam bọ̀ wọn ò ṣe pa alálàgbà kò ní í ṣe ẹ ara ọkọ táwọn sọ nìyẹn ẹ má kò sí nǹkan tẹ̀ lè sọ ẹ gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn ète yín náà ni láti fi pé ẹ fẹ́ dojú Islam bọ̀ lọ́wọ́n dẹ̀ nígbà fún yín àwọn tó ti ń ṣe bò tó jẹ́ lẹ́bọ̀ tó jẹ́ pé ó ti ń tánìsì méjì Islam láti wáyé tó wọ́n ṣe pa wọn tó fi jẹ́ pé ìnáwó fẹ́ pa ẹni sì mọ̀ tí báyìí wọ́n máa pa yín ni wọ́n máa pa yín ni wọ́n máa pa yín ni wọ́n ò ṣe pa yín láti yọ ẹ̀ ṣe kú ṣé ms láti yọ bẹ́ẹ̀ káàtà ẹgbẹ́ yòó sí Nàìjíríà àwọn yòókù gbogbo àwọn ẹlẹ́bọ̀ àwọn tó wà Nàìjíríà ni wọn ò ṣe pa wọn tó jẹ́ pé ìrìn kìíní ẹ dárúkọ ẹnìkan fún wa náà tó jẹ́ pé ó sọ̀rọ̀ tí ó dá nípa Islam níbi tá a wà yìí onílẹ̀ Yorùbá wà yìí tó ti pa ẹ fún wa lọ́yọ̀ kan àárọ̀ yọ̀ kan kì í ṣe pé arí méjì kì í ṣe pé arí mẹ́ta kì í ṣe pé arí mẹ́rin kì í ṣe pé arí márùn táwọn fi lè sọ yìí pé tó máa ti sọ nǹkan tí ó dá nípa Islam pípa ni wọ́n pa wọ́n ẹ̀yin náà gbọ́n nǹkan tẹ̀ ń sọ jáde pé ẹ ṣe bí lẹ́yìn ikú àákú náà pé wọ́n fi kú dẹ́rù báyìí ok mélòó wọ́n ti pa náà tó jẹ́ pé ó jáde tó ń sọ̀rọ̀ nípa tí ó dá nípa Islam tó wọ́n ti pa mélòó nínú wọ́n ti pa náà ẹ sọ bẹ́ẹ̀ pé kíní kan àwọn ọmọ lè kéwú kíní kan àwọn òjì yá lè kéwú ni àwọn òjì yá lè kéwú kódà ìjà tí mo jẹ́ lè kéwú mo fi ọ̀nà bàbàrà kò tó kọ́tà yẹ tí mo jẹ́ skul lórí pé wọ́n náà wá skul yẹn àti wá sọ pé káwọn ọmọ wa má lọ skul mọ́ èmi o gbà tí mo parí secondary school gbà mí lè gbàgbé láyé ìgbà yẹn inú mi dùn jù láyé nígbà yẹn inú mi dùn gan pé Ọlọ́run ṣe mo nǹkan tó dùn mí náà ju ìyà lọ à ń pè nìkan gbà yẹn Babalọlá ẹni Babalọlá dáadáa níṣẹ́yìn Babalọlá kò fẹ́ sí skul bá ti wọ̀ báyìí wọ́n máa bẹ̀rù ẹ̀ gan báyìí tó bá yóò bá fi lè wọ́ black wá skul báyìí àti dáná ó lọ sí Muslim ó lọ sí Anwaru Islam ó lọ sí IDJS àwọn skul tèmi tí wọ́n rántí pọ̀lọ̀ nìyẹn ẹ wo àna jáwèrè àna dákú òun Babaláwa náà ó lè má fẹ́ jẹgbẹ́ mẹ́ta mẹ́rin lọ ṣùgbọ́n àna dákú ni skul ẹgbàá tá a jẹ́ skul nílé kéwú méjì ẹgbàá mẹ́la ń jẹ́ lè kéwú ẹ kàn fi karamọ̀ sí ni ọlọ́dẹ̀ ṣeun à ń sọ̀rọ̀ tẹ́lí nǹkan tó máa ń yà wá nínú yẹn a máa sọ̀rọ̀ 2026 ẹ̀dẹ̀ máa tó máa gbé wa lọ sí 1990 1995 2000 mélòó ló ń mọ́ lé kéwú mọ́ ń sìn tẹ́wọ́ fẹ́ sọ̀rọ̀ ẹ máa sọ current nǹkan tó ṣẹlẹ̀ ń sìn lódodo àwọn afáìmá náà lè kéwú gbà yẹn wọ́n dẹ̀ náà wá skul náà bẹ́ẹ̀ kódà yàrá jẹ́ skul tuntun lè kéwú lọ àti wọ́n tó bójú náà wá skul ká má lọ skul mọ́. ẹ wo ẹ̀yin àgbàlagbà ní tẹ́ bá fẹ́ káwọn ẹ máa sọ̀rọ̀ sí ẹ máa ronú kẹ́ tó máa sọ̀rọ̀ tó ti yé yín so ẹ má yẹ̀yẹ́ àwọn ọmọ yín torí pé ẹ nírònú ní tágbẹ́ nírònú ẹ̀ tẹ̀ ní máa pọ̀tàkẹ́ máa sọ wóróworó at least ẹ ti máa yẹ̀yẹ́ àwọn ọmọ yín má lójú ta àwọn ọmọ yín ẹ ń sọ bẹ́ẹ̀ pé ẹ yí ká máa sọ kó máa yé ra wa ẹ yí lẹ̀ sọ̀rọ̀ tó ń bá làákà yìí mu náà àti pé tẹ̀ bá tẹ̀ fẹ́ sọ̀rọ̀ tó máa yé ra yẹn tí kò ní mẹ́rin máa sọ ni nǹkan tó bá yé nínú ẹ̀sìn yín ó ní mẹ́rin gbé kalẹ̀ pé kí ni yóò yé wa o ẹ dẹ̀ sọ ní sọ tó máa fi bá làákà yìí mu tẹ́ni tó fẹ́ gbọgbọ́n inú àfi dùn láti dá yín lóhùn kì í ṣe pé kẹ́ wá bọ́ sọ̀ online ṣé tẹ́yìn náà tún sọ̀rọ̀ yẹn ṣé ọ̀rọ̀ tẹ́yìn gbé kalẹ̀ yẹn ṣe ẹ sọ ní sọ bí ó ṣe dùn mẹ́yìn nínú ṣe ẹ sọ ní sọ báwọn yóò ṣe ṣàlàyé ẹ̀ fún yín ẹ sọ ní sọ pé ẹ̀sìn yẹn kò ṣe ẹ̀sìn ẹ wá expect káwọn máa dá yín lóhùn dáadáa ẹ wo mi fẹ́ sọ̀rọ̀ jùjà kọ́nà bàdìkẹ́ kó sànù wá sọ ẹ̀yin mùsùlùmí ẹ tó láti mọ̀ nípa ẹ̀sìn yìí ẹ má jẹ́ káwọn èèyàn àwọn èèyàn kọ́ fi sin ẹ̀sìn Islam nìkan lọ́nà kò sẹ́sìn lọ́wọ́ àgbà lọ́wọ́ yẹn àfi Islam.